Ẹ kú àsìkò yìí ẹ̀yin ènìyàn wa àkókò ọjọ́ ṣeré ìròyìn KAYEGBO la mú wá fún yín láti lè ṣe jígí alára. Orúkọ tèmi ni Adesewo Funmilayo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ènìyàn 3 gbẹ̀mí mì látàrí ọkọ̀ tó gbaná ní ìlú Èkó. Àjọ INEC kéde ọmọ ẹgbẹ́ APC òdodo bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ Sátidé. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèdè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjàmbá ọkọ̀ tó wáyé pẹ̀lú mọ́tò akẹ́kọ̀ọ́ kan tí nọ́mbà ìdámọ̀ rẹ̀ jẹ́ MU5735YD gba ẹ̀mí ènìyàn 3 ní ọjọ́ Àìkú. Ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tí ọkọ̀ náà gbaná ní òpópónà Másọ̀sẹ̀ Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. Àwọn àjọ tí ó ń dóòlà ẹ̀mí fi èyí síta ní ọjọ́ Àìkú ní orí ìkànnì àgbáyé. Gẹ́gẹ́ bí ìfiléde wọn, àwọn tó gbẹ̀mí mì ti wà ní ilé ìgbókùsí. Àwọn àjọ tí ó ń dóòlà ẹ̀mí rán àwọn òṣìṣẹ́ wọn lọ síbi ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí ní agbègbè Sandfield. Àwọn ènìyàn 3 nínú ọkọ̀ náà ló jóná tí wọ́n sì gbẹ̀mí mì. Wọ́n gbé òkú wọn lọ fún àwọn àjọ sẹ́mọ̀n láti gbé lọ sí ilé ìgbókùsí. Wọ́n sì gbé ọkọ̀ náà lọ sí àgọ́ àwọn ọlọ́pàá ní agbègbè Márọ̀kọ. Ọ̀gá àwọn àjọlẹ̀ ẹ̀mí Olúfẹ́mi Òkè Ọ̀sántóyè sọ nípa ìwàkọ̀ àwọn awakọ̀ ní ìlú Èkó. Ó rọ̀ wọ́n kí wọ́n máa ṣọ́ra bí wọ́n bá ti ń wakọ̀. Akọ̀wé fún àwọn àjọ LASTMA dókítà Olúfẹ́mi Òkè Ọ̀sányàolú nígbà tí wọ́n bá àwọn ẹbí olóògbé sọ̀rọ̀ ó ní kí àwọn awakọ̀ ṣọ́ra ṣe lójú pópó. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kí àwọn awakọ̀ dẹ́kun ìwà kòwà ọkọ̀ àti wípé kí wọ́n má mutí tí wọ́n bá ti ń wa ọkọ̀. Ó gba àwọn awakọ̀ níyànjú láti jẹ́ kí ọkọ̀ wọn wà ní ipò tó dáa kí ó tó di pé wọ́n gbé sí ojú pópó. Àjọ INEC kéde ọmọ ẹgbẹ́ APC òdòdó bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò tí ó wáyé ní ọjọ́ Sátidé. Àjọ tí ó ń ṣe kòkárí ètò ìdìbò ní ilẹ̀ wa ti kéde ẹni tó jáwé olúborí fún ipò gómìnà ẹni tó wá láti inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re APC Ahmed Òdòdó èyí tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Ọ̀gá àjọ náà kọ̀wé Jọ́sìn láti fásitì ti orílẹ̀-èdè Nàìjíríà Nsukka nígbà tó ń kéde àbájáde ètò ìdìbò náà ó ní èsì tí kò dín ní 16,000 òun ni wọ́n wọ́gi lé léyìí tí kò pagidínà ètò àbájáde ìbò náà. Ó wá kéde ẹni tó jáwé olúborí fún ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Òdòdó ẹni tó ní ìbò 497. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́yìn tí àwọn ti tẹ̀lé ètò ìlànà ìdìbò wípé ẹni tí ìbò rẹ̀ bá pọ̀ jù òun ni ó jáwé olúborí. Olùdíje láti inú ẹgbẹ́ Social Democratic Party SDP òun ni ó ṣe ipò keje nígbà tí Sẹ́nétọ̀ Dino Melaye ti ẹgbẹ́ PDP tí ó jẹ́ People's Democratic Party ṣe ipò kẹta. Kò ní jù báyìí lọ lórí ìròyìn wa fún ti àkókò yìí ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí a gbọ́ kókó náà lẹ́ẹ̀kan sí. Ènìyàn 3 gbẹ̀mí mì látàrí ọkọ̀ tó gbaná ní ìlú Èkó. Àjọ INEC kéde ọmọ ẹgbẹ́ APC òdòdó bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò tí wáyé ní ọjọ́ Sátidé. Orúkọ mi kò yí padà, Adesewo Funmilayo.